Módémódé ni tèwé adé mọ̀bọ̀mọ̀bọ̀ ní tẹ̀bọ̀yè ẹni tó bá ní ká má bọ̀ òun là ní dé bá. Èmi náà rèé mo yọ gẹ́lẹ́ bí ọjọ́ lónìí ẹ̀jẹ̀ kí tún gbà bí wọlé. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé ńláńlá ẹyẹ tí ń ta nígbàgbà oko. Ẹ̀yin tí ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ mo kí yín, ẹ̀yin tẹ́ mọ̀ mí mo kí yín, ẹ kú àmójúbà mi o. Mo tún dé sọ́ta lọ́rùn. Orúkọ tèmi ò yí padà gẹ́gẹ́ bí mo ṣe sọ nísìnyí, Dr. Ọlálékan Sàlámì. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ dìran mi, èmi lọmọ òjò pa ṣekere ọmọ Àtìbà. Ǹdé mi máa ń ṣe lórí social media òun náà ni pé máa ń rán àwọn èèyàn létí àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán lò láyé àtijọ́ nílẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Òun lèmi máa ń rán yàn létí pàápàá ọ̀rọ̀ ìwé àtegbò. Ní tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí òun náà ni egbò àdá ìjìnà. Kí ni Yorùbá ń pè ní egbò àdá ìjìnà? Ó ní egbò tí àwọn kan dá sí èèyàn lẹ́sẹ̀ àbí níbikíbi ẹ̀yà ara. Tẹ́ni ẹ wá wò tí ò jìnà, òun náà ń pè ní àdá ìjìnà. Egbò tán dá sí ni lára tí kò jìnà, òun ni àdá ìjìnà. Nínú ìmọ̀ ìgbàlódé, a rí i pé tí èèyàn bá ní àrùn ìtọ̀ ṣúgà, èyí tí òyìnbó ń pè ní diabetes tó bá ní lára, ó ṣeé ṣe kó ní egbò kan tọ́jú ẹ̀ kó má jìnà. Ọgbọ́n tèmi wá fẹ́ kọ́ wa òun ni pé gbogbo ẹ̀yin tó bá ní egbò tó ti tọ́jú tí ò jìnà tó ti di àdá ìjìnà, ẹ ká kọ́kọ́ lo oògùn diabetes. Ká kọ́kọ́ mú diabetes kúrò nínú ara, àbí ká tẹ̀ lọ ṣe àyẹ̀wò ìpẹ́ dákun pẹ̀lú egbò tí mo ní lára yìí, ìjẹ́ mi ò ní diabetes. Tán bá ṣàyẹ̀wò fún wa, tán bá rí pé diabetes wà ńbẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ wá èso abèrè. Èso kan tán pè ní abèrè. Tá bá dé ilé eléwé ọmọ, a máa rí èso abèrè ńbẹ̀. Ẹ ká sọ fún wọn pé a fẹ́ ra abèrè gbígbẹ. Tá bá ti ra abèrè yìí, ó máa ń dàbí kóró inú station àgbálùmọ́ bó ṣe máa ń rí nìyẹn. A wá mú abèrè yìí, a bó èpo ara ẹ̀, à á gún. Kì í ṣe èpo la fẹ́ gún abèrè gangan. Tá bá bó èpo ara abèrè yìí tán, a kó abèrè yìí síbì kan. Àwọn èpo yìí á dànù, á wá gún abèrè náà, á gún dáadáa. Tá bá ti gún abèrè yìí, ẹ jẹ́ ká dà sínú pọ́ọ̀tù kan. Èmi tiẹ̀ máa ń lo kí lorúkọ ẹ̀? Electric keg. Èmi máa ń lò nígbà míì. Electric kettle máa ń lò nígbà míì. Bẹ́ẹ̀ dẹ̀ ni kettle tó ṣe gbé kaná náà ó lè ṣiṣẹ́. A máa da omi sínú kettle yìí, èso abèrè á wà nínú ẹ̀, á wá gbé kaná. Tó bá jẹ́ pé electric náà la fẹ́ lò, ẹ ṣáà jẹ́ kí iná débẹ̀. Kí omi yìí kó gbóná dáadáa. Tó bá ti gbóná dáadáa, ẹ ká yọ èso abèrè yìí, ẹ jẹ́ ká yọ kúrò. Omi yìí la need, àwọn èso abèrè yẹn á lọ dànù. Tá bá ti da èso abèrè nù, omi yìí á wá fi ọsàn wẹ́wẹ́, omi ọsàn wẹ́wẹ́ á fi sínú omi yìí. Tá bá ti fi sí, ẹni tó ní diabetes yẹn, ẹ jẹ́ kó máa lò díẹ̀díẹ̀. Lẹ́yìn tó bá ti lò fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí diabetes tó padà lọ ṣàyẹ̀wò tán ní kò sí ńbẹ̀ mọ́, àbó ti wálẹ̀ dáadáa, kíru ẹni bẹ́ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìtọ́jú egbò àdá ìjìnà. Egbò àdá ìjìnà tá bá fẹ́ tọ́jú ẹ̀, Yorùbá máa ń pè kíní kan ní ọ̀rọ̀ agogo, ọ̀rọ̀ alábẹ̀bẹ̀, ọ̀rọ̀ oríṣiríṣi ló wà. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ adẹ́tẹ̀ náà ó wà. Bí flower báyìí ni igi ọ̀rọ̀ ṣe máa ń rí. Fún ẹni tí ò bá mọ̀, ẹ gbìyànjú ká mọ àwọn igi tó ń jẹ́ igi ọ̀rọ̀. Kì í ṣe oríṣi kan, ó wà lóríṣiríṣi. Ọ̀rọ̀ agogo, ọ̀rọ̀ adẹ́tẹ̀, ọwọ́ abẹ̀bẹ̀ bó ṣe wà nìyẹn. Ṣùgbọ́n eléyìí tí a fẹ́ lò nínú iṣẹ́ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni. Á gún ọṣẹ lásán, á rọra fomi dẹ̀ díẹ̀, á gún ọṣẹ náà dáadáa, á wá gbé lọ sí ibi tí ọ̀rọ̀ adẹ́tẹ̀ tó bá wà. Á jẹ́ kí oje ọ̀rọ̀ náà, á jẹ́ kó kan sí dáadáa, kó mu ọṣẹ yẹn. Ọṣẹ yẹn lá wá lẹ̀ mọ́ ojú egbò àdá ìjìnà. Ẹ jẹ́ ká fi sílẹ̀ ńbẹ̀. Tá bá ṣe kúrò ká wo ojú ẹ̀, á tún mú mi, á tún lẹ̀ mọ́ bóyá bí ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún síra wọn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, egbò àdá ìjìnà tó ti gbé káàkiri tán ló máa ṣe ràpadà, ó máa ṣe gbá, ó máa ṣàwò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, egbò náà lọ. Ẹ bá mi share àwọn post yìí. Kò dìgbà tí mo bá ń sọ pé ẹ máa bá mi share yìí bí àwọn tó ń ṣe comedy. Ṣùgbọ́n ó yẹ ká mọ̀ pé information tó wúlò fún gbogbo ọmọ Yorùbá ni. Ẹ wo bí iṣẹ́ ń làágùn láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ẹ dákun ẹ bá wa share ẹ̀.
àwọn nǹkan Yorùbá ẹ jẹ́ á gbé lárugẹ, ẹ jẹ́ káwọn nǹkan tó ti sọnù nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó padà síbẹ̀. Òyìnbó ti fàṣà wọn mú wa lẹ́rú, a gbọ́dọ̀ gbára wa lẹ̀ ni. Ìwọ tó wáyé pájòjì nìyẹn tó mẹ́ tó ń sọ̀rọ̀, Dr. Lekan Salami ni. Ẹni tí ò mọ̀ òun ni ò mọ̀, àwọn tó mọ̀ wọ́n ti mọ̀ láti bí ọdún 7 sẹ́yìn. Èmi ò ṣe fídíò ìpè kẹ́ lè pe nọ́mbà mi kẹ́ máa gbé mi lẹ́nu jó. Mi ò pé ṣe fídíò lórí pé kẹ́ pe nọ́mbà mi kẹ́ máa sọ pé mo rí iṣẹ́ yín kan. A kì í ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ mi tó bá rí, ìbéèrè tó bá ní, kọ́mẹ̀ntì sábẹ́. In tí èèyàn lè bá mi sọ̀rọ̀ fún kò dẹ̀ ń ṣe kọ́ọ̀lù náà, WhatsApp message ni. Tí èèyàn bá kọ́ọ̀lù, ó ṣe é ṣe kí n má dáhùn dáadáa. Torí mo máa ń busy ní gbogbo ìgbà, every hour, every minute busy ni. WhatsApp message lèèyàn lè kọ sí mi. Intest lè kọ WhatsApp message lé lórí náà ni pé tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tàǹtórí ẹ̀ ṣe wàhálà yìí. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Dr. Lekan Salami òun náà ni Ọlọ́run lò láti dá ẹgbẹ́ náà kalẹ̀. Ẹgbẹ́ náà sì ń ṣe dáadáa. Members tó wà nínú ẹgbẹ́ náà lọ bí 300 tí mi ò bá ní parọ́. Ìwúlò ẹgbẹ́ náà ni pé ibi tá a sọ pé èèyàn bí 300 wà tí wọ́n sì ń fi òògùn ìbílẹ̀ tí kálukú mọ̀ tó ń fi sílẹ̀ lójoojúmọ́. Ṣó ti rí pé àǹfààní ni fún ìwọ tó ṣe pé bóyá jẹ̀dí ló ń ṣe tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà, ìwọ náà rí òògùn jẹ̀dí tó máa post. Bóyá òògùn orí fífọ́ ni ìwọ náà mọ̀, ìwọ náà wá sọ ọ́nà ẹgbẹ́ náà, á lè jẹ́ àǹfààní fún èèyàn míì ní tá à ń ṣe nínú ẹgbẹ́ náà kò jù báyìí lọ. Láti darapọ̀ mẹ́gbẹ́ náà, 2,500 naira ní registration, 2,500 naira online ID card náà. Ẹgbẹ́ ta register lọ́dọ̀ ìjọba àpapọ̀ nílùú Àbújá ni. WhatsApp number mi náà ni 08028565188. Ire o.